ẹ̀yin ará Ọ̀yọ́ sì torí ìwọ́jú mi èmi ò jù ọ́ ẹ torí àjẹ àmú wọ́n sì bu aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin inú yín sì dùn. àbábùkù ní Kọ́yọ̀mẹ́sì dáadé gbígba wọn náà la torí ẹ̀ sọ pé ká máa jẹ́ bàbá fún wa àbábùkù ní ká dáadé Kọ́yọ̀mẹ́sì dáadé àbùkù. ẹ wá sọ nǹkan ẹyọ kan téèyàn lè ní lọ́yọ̀ tí mo yọ̀ mọ̀ dùn pé àwa la ní eléyìí ẹyọ kan tá a ní òtí ń sa Aláàfin wọ́n tún fẹ́ sọ́dẹ ní àbùkù nínú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì ń dùn. ẹ̀nígbà tí ọ̀gbá o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ tán wọ́n pìtàn rẹ̀ lójú ọmọ tí yín nàpẹ́ ti dó yẹ̀yẹ́. ẹ sábà. ẹ kú dédé àkókò yìí bí kìbìsẹ̀ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi ayọ̀ àti ìdùnnú kò fi lẹ́yìn ṣe bùgbé o mo kí gbogbo apá kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ìdùnnú ni yóò jẹ́ fún wa láṣẹ Èdùmàrè ọmọ tó ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò kan gbádùn ó yẹ kó lásìkò kan àsinmi láti refresh brain náà ni láti fún ọpọlọ ní sùúrù kéèyàn tó bẹ̀rẹ̀ sí ní múra ṣe ọ̀la lóòótọ́ àwọn iṣẹ́ kan ń bẹ tó yẹ pé unlimited promotion ní bí àṣẹ ilé ìbò ọjọ́ òkú lọ́jọ́ ìsinmi kọ́lọ̀ nínú àánú ẹ̀kú fún gbogbo wa ní ìsinmi kan ò sí bí kì í ṣe ìgbà tí kálukú bá jáde láyé kọ́lọ̀ ọmọ tí ìjẹ́ á lọ sinmi rú bẹ́ẹ̀ kọ́lọ̀ ọjà pẹ́ láyé kádàgbà kádògbó àtàwọn àtẹ̀yìn kálíjọ ríra wa pẹ́pẹ́pẹ́ kálíjọ gbọ́ra wa pẹ́pẹ́pẹ́ lówó ṣe ń lé arọ́ bèrèpé lomi ọkọ̀ ọ̀dà dídà lomi ọkọ̀ ọ̀dà kì í yí lágbára Ọlọ́run àlògbó àlòtọ́ ni gbà á lọ pé àtàwọn àtẹ̀yìn àjọlura wa pẹ́pẹ́pẹ́ àjọlura wa gbogbogbò mo tún débì ṣe mi àkàndọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba làbàbà ọlọ́rọ̀ ṣe mo kí nínú ilé mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí mo kí pé kú sinmi lẹ́ẹ̀kan sí i kí ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ọmọ Ọ̀yọ́ kan ṣoṣo tí mo rí pé ó sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni kò ní jájèjì mọ́ táwọn èèyàn bá sì gbọ́ wípé mo ṣe wà lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ kò ní jájèjì mọ́ torí pé adájọ́ mọ́ta sí asọ̀rọ̀ mọ́yẹ̀ bó bá sọnù ẹja gbìyànjú láti wárú wọn bí ọ̀rọ̀ bá jẹ jáde nípa Ọ̀yọ́ ọmọ náà láàrin sọ́mọ́ àbí àwọn tí wọ́n ń sọ̀kò látọ̀yọ́ tán bá síwọ́ òkò sísọ òun náà láàrin sọ ìdàrọ́ padà mọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí ń bínú ni ó bínú ẹni tí ó forí sọlẹ̀ ni ó forí sọlẹ̀ láàárọ̀ yìí oríṣi ìṣẹ̀lẹ̀ méjì náà ló ṣẹlẹ̀ àkọ́kọ́ ni ọmọ bàbá wa Aláàfin àná ọmọ wọn gangan ọmọ bíbí inú wọn so ẹ má jẹ́ ń dárúkọ ẹ̀ bọ́ wà lórí Facebook mi tó mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí tó pè mí ní ambassador Karo White mo sì jẹ́ kó yé pé kò sẹ́ni tó lo Karo White tó bàbá wa Aláàfin àná ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ẹnu mi gbá dáadáa pé kò sẹ́ni tó lo Karo White tó wọn bẹ́ẹ̀ yẹn bá wá ń fi bóró mi how much more ẹni tó lò títí tí wọ́n fi lé ní 80 tán fi jáde láyé tí wọ́n fi sílẹ̀ wọ̀ bí aṣọ tí wọ́n fi rèé sùn pẹ̀lú àwọn baba ńlá wọn so ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ má fẹ́ bẹ́ẹ̀ bú kọ́ mọ́ gbàgbé pé ẹni tó ń jáde kúrò nínú ilé tó lóun wẹ̀ ń tọ́jẹ̀ ìyá òun lówó lọ ó sì sì kọ́ pàdé ẹni tí bàbá ẹ̀ jẹ́ lówó bílẹ̀ ayé bọ́ọ̀lù ọba ṣe dálé ayé nù so likewise náà lẹ́nìkan náà nínú àwọn ọmọ Ọ̀yọ́ ló náà mẹ́sẹ̀gì mi privately ló ń ṣépè fún mi mo bá post ẹ̀ sórí social media mo dẹ̀ wọ́ọ̀nù ẹ̀ pé awí fún ni kó tó dá ní àgbà àjàkadì ni o n ò tí ì bẹ́ ìbú rárá ń tèmi rárá o ìtàn ni mo ń sọ tẹ́ bá wá sọ̀tàn kan tàbí tẹ́ bá sọ̀rọ̀ kan tí ò real àwọn àbáyín dá padà ní tí mo sì ń ṣe lọ́wọ́ nìyẹn o mi ì tí ì bẹ́ ìbú rárá mi ì tí ì bẹ́ ìbú pé mo kọlu yàn rárá pàápàá tẹ́ bá sì pùsì mi débẹ̀ ẹ̀ tún fẹ́ mọ̀ bẹ̀ mí kí n tó tún dákẹ́ lórí ẹ̀ ṣe mọ̀ wípé aya tó fẹ́ kiri òde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò máa ní ẹ̀ wá sí èsì hard sórí igi bẹ́ẹ̀dúnjọ bíbá imú gígùn àti sọ̀kalẹ̀ yóò dẹ̀ ti kẹ́ o aya tó fẹ́ mú gígùn tó fẹ́ gungi igi ń wù láti gùn onígbàjámọ̀ tí wọ́n lọ́mọ ẹ̀ sọnù àbí onígbàjámọ̀ tó fẹ́ ròde wọn ò jọ lọ wọn wá ní ọmọ àna rẹ̀ kan sọnù bọ́ba ìbọ́ òde àti wọlé rẹ̀ yóò dẹ̀ ti kẹ́ torí jíjáde tó jáde ó ti ní reason yóò sọ pé ọmọ àna tó sọnù ló ń wá káàkiri gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ikún nínú oko ẹ̀pà ní ohun ìmọ̀ bẹ́ẹ̀ pàṣẹ dẹ̀kẹ́ òun nǹkan sáré pé gbàkígbà tó ń bá ti kọjá nínú oko ẹ̀pà kan ṣe ṣàdédé máa ń kó sóun lẹ́ẹ̀kẹ́ ni now ẹni tó sọ̀rọ̀ yìí àfáà ni wọ́n sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ó gba àwọn Ọ̀yọ́ nímọ̀ràn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ because n ti ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára lónìí àwọn ọ̀dọ́ ni wọ́n ń fa àwọn ni wọ́n ń ṣe AI photo AI video àwọn ni wọ́n attack personality individuals because as far as I'm concerned
mi ò rí pé mo attack individual kankan lẹ́yìn ìtàn tàjọ ń sọ. Ntọ́ bá sì mọ nígbàgbọ́ nínú ìtàn A ó máa wà náà nígbàgbọ́ nínú ìtàn B. Ntọ́ bá fi rò pé ó yẹ kí A kọ́ mọ sọ̀tàn, dandan ni kó o nígbàgbọ́ kó o láfaradà pé kí àwa B náà káwa náà sọ̀tàn. So bí ìtàn A tó bá fẹ́ fọ yín kò yẹ kó o bínú sí ìtàn B tó bá against yín tí ò fẹ́ fọ yín. So a máa alágbàmọ́ra fúnra wa, a ní àfaradà fúnra wa. So bó ṣe rí bílẹ̀ ayé ṣe rí nù. Now àfáà tó sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ pọ̀, kò wá sí méjì tó mú kán sọ̀rọ̀. Òun náà ni pé ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn ńgbà tí gbogbo kìíní fẹ́ bẹ̀rẹ̀ ńjọ́ ní mo ní chapter ni ó máa close. Ńgbà tí chapter yẹn bá máa close mo ní iye àtàpọ́nlé díẹ̀ tó kù lára Ọ̀yọ́ yóò ti yọ tán. Iye àtàpọ́nlé kékeré tó kù sára Aláàfin yóò ti yọ tán. Fẹ́ni tó bá lójú wòye kì í sọ̀rọ̀ ebú kì í sọ̀rọ̀ gbéraga. Ẹ rí i pé gẹ́gẹ́ bá a ti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Torí pé gbogbo ìgbà náà kò tíì sí àmọ́ rotate oyè láàrin àwọn Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Kò tíì sí pé Olúbàdàn ò tí ì ignore ọwọ́ Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò tí ì ṣẹlẹ̀ ńgbà náà rárá tí mo ti sọ̀rọ̀ yẹn. Torí pé mo wo sàkún olójú inú olójú òye wọn pẹ̀lú wa náà fi ń pè wá ní philosopher. A kàn máa ń ṣàkíyèsí ronú ju bí nǹkan ṣe káro àbájáde nǹkan àyọrísí ẹ̀ ibi tí nǹkan máa gúnlẹ̀ sí ni wọ́n ń pè ní philosopher. A kì í ṣàríran àdẹ̀ kì í ṣe wòlíì. So prediction philosopher ń gbà míì ó lè mọ́ accurate o, ṣùgbọ́n out of 100 lọ́pọ̀lọpọ̀ gbà 80 to 85% ló máa accurate. Láwọn ìgbà míì 90%, láwọn ìgbà míì 95%. But accuracy ẹ̀ àwọn tó accurate sí lọ́dọ̀ wọn wọ́n lè mọ́ fẹ́ jẹ́ kó o mọ̀ bá yìn ara rẹ pé ọ̀rọ̀ tí mo sọ rí bẹ́ẹ̀. Àwọn náà máa fẹ́ try láti ẹgẹ́ tẹ̀. Now a gbọ́ pé wọ́n fẹ́ fi alága ọ̀já tuntun jẹ. Lóòótọ́ lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ wípé wọ́n bá fẹ́ jẹ alága ọ̀já, Aláàfin alága ọ̀já ló yẹ kí orúkọ oyè yẹn ó máa jẹ́. Aláàfin alága ọ̀já of Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni. So yàtọ̀ sí yẹn a tó wá ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ fi àwọn Ọ̀yọ́mèsì kan wọ́n fẹ́ dé wọn ládé. Àwọn Ọ̀yọ́mèsì tí a gbọ́ pé wọ́n fẹ́ dé ládé náà ò ju Ọ̀yọ́mèsì méjì tí wọ́n ń tẹ̀lé Aláàfin káàkiri lọ. Èyún Àgbàkin àti Bàbá Sàmù, àwọn méjèèjì náà ni tó dàbí ẹni pé wọ́n fẹ́ elevate, wọ́n fẹ́ dé ládé. Eléyìí olótó gbàgbóró Ọ̀yọ́ kan àwọn èèyàn kan ti ń pè wọ́n lọ́dàlẹ̀ láàrin Ọ̀yọ́ ń bẹ náà ni o. Àwọn èèyàn kan ti ń yára pè wọ́n lọ́dàlẹ̀, àwọn èèyàn kan ti ń ṣépè fún, àwọn èèyàn kan ti ń bú wọn, àwọn èèyàn kan ti ń pa wọn ò ní gbà, wọ́n ti máa dádé, wọ́n ti máa ṣe kínní kan, wọ́n kàn fẹ́ yẹpẹrẹ ipò Aláàfin ni. Ní táwọn èèyàn mọ̀ ni wípé ipò Aláàfin ò kúrò nípò Aláàfin. Ẹ̀yin lẹ máa ra iyì f'Aláàfin. Ọ̀nà wo lẹ fi ra iyì f'Aláàfin? Ẹ sinmi chọ́chọ́chọ́chọ́chọ́chọ́ n tó lè kó ẹrẹ̀ bá Aláàfin ẹ máa stop ẹ̀. Because ẹni tó ń gbìyànjú tó fẹ́ dẹ òdì ẹnìkan, ẹni tí ó dẹ òdì ẹ̀ ń bọ̀. Ká nígbà tá à ń sọ ẹ panu mọ́ ẹ wí nǹkan kan, àwa tá à ń sọ náà á ti padà dákẹ́ bá a ṣe dákẹ́ ńgbà náà. Ṣùgbọ́n bá a ṣe dákẹ́ tá a rí pẹ́yìn ọ̀ dákẹ́ ńlá tó fi wá jáde làwa ní ẹni tí ó pè á dákẹ́ dandan ní kọ́kọ́ sọ pé kẹ́yìn ọ̀ dákẹ́. Bó ṣe rìn inú ara wọn nìyẹn. So a gbọ́ pé wọ́n fẹ́ fi àwọn Ọ̀yọ́mèsì ìjọba wọ́n fẹ́ dé wọn ládé. Elevation ni, kò síbi tí rẹ̀ ò ti ń wáyé. Wọ́n ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣùgbọ́n tọ́yọ́ bá ní kò rí bẹ́ẹ̀ òkè o. Ṣùgbọ́n táwọn tó fẹ́ dádé tínú wọn bá dùn láti dádé tó wù wọ́n láti dádé kò sí nǹkan tẹ́nìkan kó ṣe sí. Ó dàbí ìgbà láyé bàbá Olúbàdàn Ajé Ògúngúnnísọ̀, Ọba Sọ́ọ̀lì Adétúnjí tí gómìnà Abíọ́lá Ajímọ̀bí tó fi àwọn ìjòyè tó tẹ̀lé bàbá ńgbà náà tó fi wọ́n joyè. Inú bàbá ò dùn sí, bàbá ò support ẹ̀. So àwọn dẹ̀ sọ pé àwọn fẹ́ gbadé, wọ́n dẹ̀ gbadé lọ́wọ́ gómìnà. Now gbogbo àwọn tó gbadé yẹn, lára àwọn tó gbadé yẹn ti padà jọba. Ńgbà tó kan bàbá wa Ọba Adéwọ̀lú Ràṣídì Ládọjà, bàbá làwọn ò gbadé ń tiwọn.
ṣùgbọ́n gba tí bàbá ó padà jọba ibi tí gbogbo wọn fẹnu kò sí náà bàbá náà padà sí, bàbá náà padà rèé gbadé àkọ́kọ́ kan tó wá gbadé Olúbàdàn. So gbogbo àwọn tí ń jẹnu ara wọn ń yà Olúbàdàn gbọ́dọ̀ dádé méjì, Olúbàdàn gbọ́dọ̀ gbéwé àkókò méjì, ẹni tí ó jẹ Olúbàdàn gbọ́dọ̀ joyè ń bò míì. Wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé àwọn wọn ní Ìbàdàn, àwọn wọn ní ètò òṣèlú Ìbàdàn. Wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé bí nǹkan ṣe wà lọ́gọ́rùn-ún ọdún, 200 ọdún sẹ́yìn ló ṣe gbọ́dọ̀ wà ní ìsìn. Wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé kò gbọ́dọ̀ sáyípadà nínú nǹkan. Wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé ìgbàlódé ò gbọ́dọ̀ wọ àṣà ìbílẹ̀ wa. Now, ohun tí ó hàn tó dájú ń bẹ̀ tàbí tó clear sí wa òun náà ni pé wọ́n ní wọ́n fẹ́ dé àwọn ìjòyè yẹn ládé. Ó dáa, òótọ́ ni irọ́ ni, tí ó bá wá jó òótọ́ kò ní sí awuyewuye látọ̀yọ́ wá. Kí n má bàa gbà kókò yín, ẹ̀já kọ́kọ́ gbọ́ fídíò àfáà yìí, tá a bá gbọ́ ká sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ pápápá, kí n má gbà kókò yín. God bless you. Ẹ ṣé pọ̀. Ẹ̀yin ará Ọ̀yọ́ sì torí ìwọ́jú mi, èmi ò jù ọ́, ẹ torí àjẹ́ àmú, wọ́n sì bu aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin, inú yín sì dùn. Àbábùkù ní Kọ́yọ̀mẹ́sì dáadé. Gbígba wọn náà la torí ẹ̀ sọ pé ká máa jẹ́ bàbá fún wa, àbábùkù ní ká dáadé, Kọ́yọ̀mẹ́sì dáadé àbùkù. Ẹ wá sọ nǹkan ẹyọ kan téèyàn lè ní lọ́yọ̀ tí mo yọ̀ mọ̀ dùn pé àwa la ní eléyìí ẹyọ kan tá a ní òtí ń sa Aláàfin. Wọ́n tún fẹ́ sọ́dẹ ní àbùkù nínú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì ń dùn. Ẹ̀nígbà tí ọ̀gbá o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ sọ̀kalẹ̀ tán wọ́n pín ìtàn rẹ̀ lójú ọmọ tí yín nàpẹ́ ti dó yẹ̀yẹ́. Ẹ ṣàánú àwọn ọmọ táwa náà fẹ́ bí ọ yóò ní ìmọ̀. Ilé iṣẹ́ tó lè la èèyàn 100,000 kò sí èèyàn 100 kò sí lọ́yọ̀ọ́. Ilé iṣẹ́ tó lè la èèyàn 50 kò sí lọ́yọ̀ọ́. Olówó kan tó lè la èèyàn kan lọ́yọ̀ọ́ yàtọ̀ sí kọ́dà ní apò ń fẹ́ mú yẹn sìn kò sí lọ́yọ̀ọ́. Ẹ̀sùn ẹni tí ẹnìkan ṣàánú lọ́yọ̀ọ́ tó ṣàánú rẹ̀ parí tí èsì pa níyàn pọ̀ bẹ́ẹ̀ mú sìn. Mo ní kí láǹfààní wúmúrá láì lásọ̀rọ̀ lọ́rùn. Èèyàn méjì mo fẹ́ bá sọ̀rọ̀, mo fẹ́ bá Ọ̀yọ́ sọ̀rọ̀, mo sì fẹ́ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀. Ẹ dákun, ẹ sì torí ìwọ́jú ní èmi ò jù ọ́, ẹ sì bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Ọ̀yọ́. TV wo ló kárọ̀ tí mo ń sọ yìí? Wọ́n ègé ọ̀rọ̀ tèmi o, wọ́n tayọ ẹ lọ pé wá kọ́ wá tún tọ́ sọ́sọ́ o. Níbi téèyàn ti sọ̀rọ̀ kó dijọ́ kejì àti sọ́ńbẹ̀. Ibi téèyàn ti sọ̀rọ̀ kó tún rí mi ìsọmọ́ àti sọ́ńbẹ̀. Ojú àwọn tí wọ́n ṣẹ́jú wáyàn lá láti fi yàn ṣẹ̀sìn lójú ẹsẹ̀. Lọ́jọ́ tí wọ́n ń ṣe ọdún kan àbáwọ̀ àgbà Aláàfin, aṣọ kìí ṣe pé wọn ò ní nǹkan kan ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n gbogbo mẹ́wàá náà pátápátá ànájú bí ju gbogbo ẹ lọ. Allahu alayhi wa sallam. Wọ́n èsì ọ̀rọ̀ tèmi o. Ènìyàn wọ́n dìtà níjà àtà. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run kó Ọ̀yọ́ lé lọ́wọ́ lánàá lónìí. Tẹ́yìn bá fara máa jẹ́ àmú lásán, ẹ̀ sì ṣàánú àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Ẹ̀ sì ṣàánú àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Nígbà tá a wà ń kéékèèké, inú wa máa dùn gbogbo bíkíbi tá a bá dé pé èmi ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Kódà lẹ́nu òní yìí náà, gbogbo bí a bá dé a máa sọ pé gbogbo nǹkan la ní a ní Aláàfin. Ẹ̀yin ará Ọ̀yọ́ sì torí ìwọ́jú mi, èmi ò jù ọ́, ẹ torí àjẹ́ àmú, wọ́n sì bu aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin, inú yín sì dùn. Inú yín sì ń dùn. Gbogbo wa mọ̀ lọ jábọ̀. Irú ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ yìí tó tó bá wọn? Ìsásálàmọ́ làlìmọ́rí ìfàwọ́ sàlì. Mo lówó ẹrú bá ti yẹpẹrẹ ẹrú rẹ̀ náà ti kàbùkù.
gbogbo ẹni tí bá ń wò pé alápọ̀nlé lòun pẹ̀lú ìkan Aláàfin lábùkù ẹ sọ fún wípé ń wo rẹ̀ lálápọ̀nlé ni olókàbùkù láyé àbí tí ọba yọ ọkọ rẹ̀ kó ní ọkọ ọmọ ìyọlókù. àbí tí ọba yọ kú òlókù. lóòótọ́ kò dáa fún wa ilé ìwé òpé méjì. a sì takára kan ní pẹ̀lú mọ́tò méjì ọ̀gbára wọn lọ́gbà wa. ẹyọ kan tó tún kù gan náà kọjú ẹ ti ẹrọ mi náà ni. àmọ́ jẹ́ àmúkọ́là wa ní ìdìmọ́ kí la fẹ́ dà lọ́la ni. ẹ má wàá fi àjẹ́ àmú gbogbo ẹ̀yin àbá wa yìí ẹ dákun ẹ má wo ti àjẹ́ àmú a ti gbà wípé gbogbo yín ti lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbà báwa yìí náà ti ń lò bẹ́ẹ̀ 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 bá ṣe ẹ̀sánú tiwa pa àti ga tó yín lọ́rùn ẹ̀sánú àwọn ọmọ táwa náà fẹ́ bí ọ yóò ní ìmọ̀. ẹ̀sánú ọmọ táwa fẹ́ bí. ẹ sọ nǹkan mi ta ní ilé iṣẹ́ tó lè la èèyàn 100,000 kò sí èèyàn 100 kò sí lọ́yọ̀ọ́. ilé iṣẹ́ tó lè là yan 50 kò sí lọ́yọ̀ọ́. olówó kan tó lè síjú àánú wó yàn tíyà ò ní jẹ́yàn mọ́ yàtọ̀ sí kó fẹ́ mú yàn sìn kò sí lọ́yọ̀ọ́. sọ gbọ́ yín dábàá olówó kan tó lè la èèyàn kan lọ́yọ̀ọ́ yàtọ̀ sí kó dà níyàn kó ń fẹ́ mú yàn sìn kò sí lọ́yọ̀ọ́. ẹ̀sùn ẹni tí ẹnìkan ṣàánú lọ́yọ̀ọ́ tó ṣàánú rẹ̀ parí tí èsè bá níyàn kọ́ fẹ́ mú sí. mo ní kí láǹfààní wúmúrá láì lásọ̀rọ̀ lọ́rùn. ẹ̀sùn àǹfààní tó wà bí aràn yẹn ní wúmúrá kẹ́ni aràn tó ti wúmúrá dé tí màsíìnì rẹ̀ wá ń paná títì ní púrọ̀jù lásán ní jẹ́ńyà. kò sí lọ́yọ̀ọ́. mo ní wọ́n kọ́ ọ náà lọ wúmúrá lójoojúmọ́ ọ̀ sọ pé ẹ bá ń pààrọ̀ ayé mi. ẹni tó pààrọ̀ ayé èèyàn ló ṣèyàn lóore kẹsàn ẹni tí mú èèyàn lọ wúmúrá ọdọọdún tàṣọ ìyàtọ̀. wúmúrá wo làwa lọ. wọ́n á sọ nǹkan ẹyọ kan téèyàn lè ní lọ́yọ̀ọ́ tí mo rí ọmọ dùn pé àwa la ní eléyìí ẹyọ kan tá a ní òtí ń sa Aláàfin wọ́n tún fẹ́ sọ́dẹ ní àbùkù nínú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì ń dùn. ẹnìgbà tí ọba o àbí bẹ́ẹ̀ kọ́ ọ fẹ́ sọ̀kalẹ̀ tán wọ́n pín ìtàn rẹ̀ lójú ọmọ tí yín nàgbẹ́ ti dó yẹ̀yẹ́. wọ́n pín ìtàn rẹ̀ nàmàlìmọ́rì hu àdìsùn báàdà hù. ọkùnrin àdìsá sàdàlì máa wà. kò sábúrú níbi ká gbé èèyàn ga pẹ̀lú oyè sọ bẹ́ẹ̀. kò sí aburú níbi ká gbé èèyàn ga pẹ̀lú oyè. kò sí aburú níbi ká gbé èèyàn ga pẹ̀lú oyè. ó lé lógún ọdún ó lé ní 20 ọdún. ipò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún àwọn bàbá Sámù lónìí second class ọba ó lé lógún ọdún tí wọ́n ti fún Basọ̀run wọ́n ò torí ẹ̀dẹ́ ládé. ó lé lógún ọdún tí wọ́n ti fún Basọ̀run wọn torí ẹ̀dẹ́ ládé. kò wá sábúrú nípa kí dòdò dádé kò sábúrú nípa kálájàgbó dádé kò sábúrú bí gbogbo àwọn tó ń jọ fẹ́ fún wọn ládé kan dádé àmàbùkù ní Kọ́yọ̀mẹ́sì dádé. àbùkù ni Fọ́yọ́. Ògúnmọ̀pọ̀ bàbá mi ni wọ́n. Àní ẹ̀ sì ń tọ́jú mi. Àní ẹ̀ sọ mí di bí mo ti dà yìí. Àmọ́ tára wọn bá ti kọ òótọ́ kálukú ó gbin gàrí ẹ̀. Kò sábúrú bí kí wọ́n gbin ẹ̀ga. Àgbéga wọn náà lásán ṣàdúrà fún. Àgbéga wọn là ń bẹ lọ́hùn fún. Àgbéga wọn là ń ṣiṣẹ́ fún. Àgbéga wọn náà la torí ẹ̀ sọ pé ká máa jẹ́ bàbá fún wa. Àmàbùkù ní ká dáadé. Kọ́yọ̀mẹ́sì dáadé àbùkù. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kí ló dé tẹ́ ẹ fẹ́ gbọ́ràn à ń fojú sọ à ń fẹnu wé à ń farawé ẹ fẹ́ gbọ́ràn ọmọ Ọ̀yọ́ lẹni tó sọ̀rọ̀ yìí nínú àwọn tán jọ ọmọ Ọ̀yọ́ tán ti ń sòótọ́ ọ̀rọ̀ tí mo máa rò pé mo gbọ́ ọ̀rọ̀ wọn
ó ní bàbá àfáà yìí wà. Now pápápá àwọn ọ̀rọ̀ tá àfáà yìí sọ wọ́n mọ̀ wípé tó bá jẹ́ pẹ́lú mẹ́rin ìpè ní ọmọ ṣẹ́ èébú ní ọmọ bú pọ̀ yẹ káwọn kan ṣe báyìí kò yẹ káwọn kan ṣe báyìí àwọn ìlú kan ní àwọn ọlọ́tẹ̀ kan ní irọ́ o. Ọ̀yọ́ ló dá lẹ́bi pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ó lẹ́yìn Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ torí ajé àmú ẹ̀sìn bọ̀yọ́ jẹ́. Ó ní wọ́n bú aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin torí ajé àmú. Torí èmi jù ọ́ ìwọ ojú mi. Tàwa ni wọ́n bá fa èmi jù ọ́ ìwọ ojú mi. Àpèrè Oòduà ni. Aláàfin ni Olempire, Aláàfin ni Emperor, Aláàfin ló yẹ kó jẹgbá, Aláàfin ni ó yẹ kó jàwó, Aláàfin jugbá lọ, lágbájá kìí sọmọ Odùduwà, ẹrú ni làgbájá, ẹrú ni tàmẹ̀dùn. Abọ rẹ̀ ni làkàṣègbè. Ọ̀yọ́ ló ti wá. Ẹ wá expect pé kẹ́ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀ kó sì wà bẹ́ẹ̀ kó sì máa wà bẹ́ẹ̀. Ẹ mọ̀ wípé àwọn èèyàn tí ó fún ju bẹ́ẹ̀ ṣe béèrè lọ wọ́n wà ń sẹpẹ́. Reality ni bàbá yìí sọ pé torí àjẹ torí àti jẹ. Majority ọmọ tó wà lórí social media àtànjọ́ ọmọ Ọ̀yọ́. Ọ̀rẹ́ mi ọ̀wá la tó wà l'Amẹ́ríkà ń ló kó wàhálà yẹn bá Ọ̀yọ́ ń ló kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ́ Ọ̀yọ́ lára. Àti ìbò Aláàfin tó fi sọ pé à ń bú Aláàfin. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jẹ́ blogger ẹ jáde síta, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jákéwì ẹ jáde síta. Wọ́n ń bú Aláàfin, wọ́n ń bú ìlú yín, wọ́n ń ṣe kínní kan, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo, ẹ lè bú wọn padà. Ń làwọn náà fi jáde. Àwọn tó wá jáde wà well uncultured. Ọgbọ́n kọ́bọ̀ wọn ò ní, òye kọ́bọ̀ kò sí, ìmọ̀ kọ́bọ̀ wọn ò ní, àṣà kọ́bọ̀ kò yé wọn. Ìsọ̀rọ̀ kọ́bọ̀ wọn ò mọ̀. Ntọ́ yẹ láti wí ntí ó yẹ láti wí kò yé wọn. Wọ́n kàn ń jáde síta wọ́n ń lanu pọ̀n gàlà ọ̀rọ̀ sì ń jáde náà ni. Wọ́n ń jáde síta wọ́n ń tẹ fóònù wọn wọ́n ń tẹ̀tẹ̀ kú tẹ́ bẹ́ẹ̀ wọ́n ń sẹ́ǹdì ẹ̀ síta. Lọ́kàn wọn rò wípé bí ó ṣe máa lọ náà nù. Àwa bẹ̀rẹ̀ sí bí wọ́n lẹ́jọ́ ara wọn ò wá gbà á. Àwọn ò wá rí nǹkan mìíràn ṣe ju kán máa ṣépè kán máa béèbú kí wọ́n máa fọ̀pọ̀ rí lọ. Tàbá wá ń fún wọn padà àárọ̀ máa ta àwọn inú ọmọ bí wọn. Àfáà yìí lẹ tó ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ torí àti jẹ àti mu ẹ torí àjẹ àmu ẹ bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin. Mo ti wí tẹ́lẹ̀ tẹ bá fẹ́ wọṣọ àpọ́nlé yẹn padà f'Aláàfin ó máa take time o. Ẹ mọ̀ pé nǹkan máa ń dùn ó bàjẹ́ ni kì í dùn tún ṣe. Ilé tá a fogún ọdún kọ́ ìṣẹ́jú mélòó yẹn fi wó lulẹ̀. Ṣùgbọ́n ẹ sọ pé kán clear abẹ kan tún wá tún kọ́ padà ẹ ní ìdí caterpillar o láti fa láti lẹ̀. Tẹ́ ẹ bá lu caterpillar yóò gba ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ẹ tún ẹsẹ̀ la foundation ẹ tún ẹsẹ̀ máa kó búlọ̀kù ẹ máa kó yanrìn wá ẹ máa kó sìmẹ́ǹtì wá ẹ gba labourer ẹ gba bricklayer àwọn ẹsẹ̀ tó máa tó nǹkan ọ̀kan èjèèjì wọ́n ó tún máa plumb ẹ̀ wọ́n máa ṣe gbogbo ẹ̀. Yanrìn ò gbọ́dọ̀ pọ̀ ju sìmẹ́ǹtì lọ bí bẹ́ẹ̀ kọ́ ilé yín ó wò ó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó máa take Ọ̀yọ́ ní years láti kọ́fà nǹkan tá à ń dismantle yìí. Gbogbo àwọn tán rò pé àwọn ń jà fọ́yọ́ wọ́n ń damage Ọ̀yọ́ sí ni. Kò síbi tán gbà wá tí ò ti sí èsì wọn. Wọ́n ń damage Ọ̀yọ́ sí ni. Ẹ wo bàbá Lámídì Adéyẹmí tán ti sùn jẹ́jẹ́ pẹ̀lú àwọn baba ńlá baba wọn. Bàbá ti rí ilé ayé wá, wọ́n ti rí ilé ayé gbé, wọ́n ti rí ilé ayé lò, wọ́n ti rí ilé ayé ṣe. Ọmọ wọn ló tún kó òkú ọ̀rọ̀ bá wọn. Àbẹ́fẹ́ sọ pé bàbá ò lo cream ni. So lágbájá lo cream tàmẹ̀dún lo cream yẹn ń ṣe lórí ètò tá à ń ṣe yìí kì í ṣe lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Èmi tẹ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ fi búre èmi ò mójútó fọ́ mi ìmẹ́lẹ̀ tó ń ṣèdè o ìmẹ́lẹ̀ tí ń ṣe pin o kò sí nǹkan tó kàn mí o. Èmi ò kìgì bọ́ ni o. Èmi gangan wọ́n pín Ṣàngó Olúkòso àyànran náà ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo olé lójú ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo olé lójú òkò já tẹ́nu bọ́jọ wàràwà.
mo rí lára yín tí ń sọ pé ẹ má wọ́ọ̀rì kò ọwọ́ máa tó tẹ̀ igbádogóje, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Read my lips, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Àfi tán bá ti wá kó ẹ̀yìn Ọ̀yọ́ náà. Mi sọ̀rọ̀ tó jẹnu lọ, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni mo ń fún ilé sí rẹ̀, kò sí ní tó jẹnu lọ́nu gbogbo nǹkan tí mò ń sọ. Bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ tọ́rọ̀ wá ń dùn ẹ kì í sòrí jìnnà ọmọ Ọ̀yọ́, Ọ̀yọ́ lèmi. Láì lo àmì fàágùn fún un, bàbá yẹn ní kí ni nǹkan ẹyọ kan tá a lè rí lọ́yọ̀ọ́ tá a lè sọ pé àwa la ní eléyìí. Gbogbo àwọn nǹkan yìí ó ń vindicate mi ni, because gbogbo ẹni mo sọ láti yíjọ́ yìí pé Ọ̀yọ́ ò develop. Kò sí nǹkan àmúyangàn kankan lọ́yọ̀ọ́ bíi tí wù kọ́ mọ́. Ẹ gbádùn mi, kò sí nǹkan kan tá a lè pè ní àmúyangàn lélẹ̀ lọ́yọ̀ọ́ o. Sẹ́mi ibi táwọn wò lókèrè ọ̀tọ̀, ibi tá a mọ̀ dojúdojú ọ̀tọ̀. Mo mọ̀ Ọ̀yọ́ dojú. Nbí nísàlẹ̀ Ọ̀yọ́ la ti rè tẹ̀gẹ́. Ìsokùn lèmi gbé, bẹ́ẹ̀ béèrè ńbẹ̀ kò sẹ́ tó dá mi mọ̀ ní ìsìn mọ́. Ó ti pẹ́ náà. Ó ẹ̀sẹ̀ lọ béèrè ní ìsìn torí ẹ láìkì ìwádìí. Ó ẹ̀sẹ̀ lọ béèrè ẹni tó gbé ìsokùn náà lọ́dún 1992. Ọmọ iye ọdún tó ti jẹ́ sẹ́yìn ni. Wọ́n á rí mo ṣe kọ̀ǹdọ́ lọ́yọ̀ọ́ 92 ni, ọdún 1992 ni. Nbí yí àyẹ̀lẹ̀ nìkan sọ pé ilé ayé máa parẹ́, mo wà lọ́yọ̀ọ́. Ó jẹ́ kí n lè sọ fún ọ wípé ìgbà báyìí ni wọ́n pa Alẹ́ Ajámdọ́ Ọlọ́run Òṣèbí tí sásípa Ọ̀yọ́ ńgbà náà 1992 ni, kò lè kó mẹ́mórì láéláé. Ọdún tí mo wà lọ́yọ̀ọ́ nìyẹn, mo mọ ọdún tí mo wà lọ́yọ̀ọ́. So now kí wá ní nǹkan àpèwáwò tá a lè sọ pọ́ wà lọ́yọ̀ọ́? Kò sí. Nǹkan ẹyọ kan tó kù Ọ̀yọ́ kù náà ni Aláàfin, ipò Aláàfin. Tẹ́ bá ti wá bọ́ aṣọ iye àtàpọ́nlé yẹn kúrò lára ẹ̀ tán, kẹ́ ẹ tó rí gbà padà sọ́run Aláàfin yọ pẹ́ o. Níwọ̀n bá bí tá a bá dé yìí, ká tiẹ̀ mọ́ sọ lọ wájú gan mọ́, ń bí tá a bá dé yìí, kẹ́ ẹ tó rí bọ́ padà sọ́run Aláàfin máa pẹ́ gan. Ànọ́dà àsọtẹ́lẹ̀ ni mo tún sọ fún yẹn. Ó rọrùn o, ṣùgbọ́n nira láti ṣe. Àbámọ̀ a ò ṣe ẹ̀ṣẹ̀ tán ó dáa pọn lọ̀rọ̀ yín padà dà. So bàbá yẹn wá ní Aláàfin tẹ́ ẹ sì wálẹ̀ ní náà ní àyàfi Aláàfin tẹ́ wá ní yìí kò níyì mọ́. Bàbá ń sọ ìwọ náà gbọ́ èmi náà gbọ́, ó ní Ọ̀yọ́ ò níyì mọ́. Ọ̀yọ́ ò níyì mọ́, sọ́yọ́ wá níyì mọ́. Àwọn ọmọ Ọ̀yọ́ ti wá di ranters lórí social media. Ọmọ Ilé Ifẹ̀ mélòó lẹ lè sọ bó di ranters lórí social media? Ọmọ Ilé Ifẹ̀ mélòó ló da ganigan lórí social media? Sympathy ní Ilé Ifẹ̀ ní, sympathy l'Aláàfin ní. Táwa kan fi dìde, sympathy lọ ní jàre ẹnu mi àgò. Sympathy ní Ilé Ifẹ̀ ní, sympathy lọ ní. Àìsọ̀rọ̀ wọn ló jẹ́ ká lè gbé pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe sáwọn èèyàn wọn sọ̀rọ̀ wọn dáyé lò náà ẹ̀tún dákẹ́ náà ń lọ jẹ́ ká máa háyì tìyín. Àwa tá a sì ń hì tìyín ni àmọ́ ibi tó ti lè dùn yín, àtúmọ̀ ibi tí ó tún ti dùn yín sí. Àmọ́ ibi tẹ́lómi ò ti fẹ́ kókó lọ́yọ̀ọ́ bóun ìsọmọ Ọ̀yọ́ mọ́ tàbí òun ò gbé Ọ̀yọ́ mọ́ tàbọ́rọ̀ ìpọ̀jù. Àmọ́ nǹkan tẹ́ ẹ ti ń attempt àbí tẹ́ ẹ tún lè attempt. Bí bá jẹ́ bá dà mí lóògùn mà fọ́ lẹ́yìn. Ọlọ́run ló jù yín lọ. Because Ọlọ́run mọ̀ wípé ìjẹ ẹbí lẹ̀ ń jà àwọn ò sì jẹjẹ ẹbí. Ń tẹ́ ẹ ṣe ńlẹ̀ ń gbà. Àjàrà táwọn bàbá yín jẹ ńlẹ̀ yín fi ń kan yín. Sọ yàtọ̀ sẹ́ni tí ń ṣe nǹkan àríyìírísí tàbí àríyìírísọ tí ń sọ nǹkan àríyìírísọ. So Ọ̀yọ́ ò níyì mọ́. Ó ní iléeṣẹ́ wo ló lè là yẹn 100 lọ́yọ̀ọ́? Ó ní kò sí. Ẹ̀yin náà sọ iléeṣẹ́ wo ló lè là yẹn 100 lọ́yọ̀ọ́? Ilé Ifẹ̀ tá a sì wá ń pè lórí irun tẹ́ ń pé kò lẹ́ńpáyà kò ṣe gbá kò sáwo. Ilé Ifẹ̀ tó lè la ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tó lè lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀. Ọ̀ní fúnra lára ẹgbà èèyàn more than èèyàn thousands
ṣiṣẹ́ bóyá nílé Ifẹ̀ ni o àbí outside ilé Ifẹ̀ ń gba sálárì lóṣooṣù. Kò sí sọ̀mí láàfin mọ́, gbèrú mi ní ń bẹ láàfin. Àwọn tí ń lọ sí palace ọba, àwọn tó nílò ìrànlọ́wọ́ àwọn wọn ń lọ. Ọmọ yèèyàn tọ́ọ̀ ní ti ra mọ́tò fún, tọ́ọ̀ ní ti bùn mọ́tò. Ọ̀pọ̀lọpọ̀. So development tí ń wà nínú ìlú nìsín nìyẹn. Kì í ṣe ká máa jà lórí empire tó ti kú regbèrègbè close to 200 years ago. Empire tó ti fall ní 1835. Tó bá di 2035 nísìn yóò di 200 years. So kò sí iléeṣẹ́ tó lè làyàn. So now bàbá tún wá béèrè wípé iléeṣẹ́ wo ló lè làyàn 50 lọ́yọ̀ọ́? Kò sí, ó ní ò sí. Ní iléeṣẹ́ tó lè sọ̀yàn 100 dolóríire. Lélẹ̀ tó lè sọ̀yàn 50 dolóríire. Ẹkún kí wá lè wá ń sọ, ariwo kí lè wá ń pa? Kí wá ní là lórí kíni kó mí? Kíni fáàrí òfo? Kí wá lè wá ń pera yín lórí aládé olórí ọba fún? Based on what? Based on àwọn local people. Lórí àwọn àlùmọ́njèrè lẹ́sìn jó lórí aládé. Kẹ́ tó mọ̀ pé ẹ̀ níyì mo dìgbà tí Ìbàdàn bá tó lọ as a state. Ìgbà náà lọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ tó máa yí ọ̀pọ̀lọpọ̀ yín. Mo fọlọ́ ń búra. Ìgbà náà lẹ́tọ́ mọ̀ pé ẹ̀ ní wéètì mọ́. Kò sí tí ó pa Aláàfin àti Olúbàdàn pọ̀ mọ́. Débi tí ó pa Aláàfin àtọ̀ọ̀ni pọ̀. Because kò dín sí tí Ọọ̀ni ó lọ sí lọ́yọ̀ state àfi Ìbàdàn state. Tọ́ọ̀ni ó lọ sí Londo state, tọ́ọ̀ni ó lọ sí Lẹ́kìtì state, tọ́ọ̀ni ó lọ sí Ògùn state, tọ́ọ̀ni ó lọ sí Lagos state. Kálàfin náà lọ́mọ ṣe káàkiri bẹ́ẹ̀. So wá ní olówó kan tó lè làyàn kan láì sí àníyàn pé ó fẹ́ mú yàn sí pé kò sí lọ́yọ̀ọ́. Kí wá là lórí òfo? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn ní fún yàn scholarship every year. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n ń ṣàánú fáwọn èèyàn lóríṣiríṣi ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Oǹdó ní ń ṣàánú fáwọn èèyàn. Àkúrẹ́ the same thing, Èkìtì ó lọ bẹ́ẹ̀, Òṣogbo, Ẹdẹ táwọn èèyàn ń jàǹfààní lára wọn. Ẹ dárúkọ ń tọ̀hún lọ́yọ̀ọ́ tí ì ṣe pé yóò mú yàn sìn táwọn èèyàn ń jàǹfààní lára ẹ̀. Ẹ sọ. So now wọ́n wá ní ẹ̀sọ́ ẹnìkan tí ṣàánú parí ní Ọ̀yọ́ láì kìí ṣe torí àti múnisìn. Bí ẹ bá ní wá onítọ̀hún jáde lọ́yọ̀ọ́ o. Tó jẹ́ pé from art ó máa ràn yàn lọ́wọ́ tí ó sì rún tàn lọ́wọ́ parí. Láì sí àníyàn pé ó fẹ́ mú tàn sìn. Láì sí condition, láì gbóǹtàn sórí condition. Kò sí. Àbírọ́ tún ni. Ńbo ló ń tàn wà? Ńbo lágbo ilé ẹ̀ lọ́yọ̀ọ́? Ńbo lọ́kọ́lé sí? Àwọn tó jólówó tọ́jú ọmọ yóò sí lọ́yọ̀ọ́, wọn gbé lọ́yọ̀ọ́. Ìbàdàn wọn fìdí pagbá sí, Èkó wọn fìdí pagbá sí, Òkè Òkun wọn fìdí pagbá sí. Wọ́n ń kúnlé onílé, wọ́n ń sọ tí wọ́n dahoro. Òrè kọ́bọ̀ kan ò sí, àfi orí ẹ wá lọ Mọ́kà ẹ wá lọ Úmúrà. Àlájà tí ń tè ìdú, kí láǹfààní àlájà? Àlájì tí ń ságbèrò pẹ̀lú eyín Mọ́kà, kí irú àǹfààní irú àkọọ́lẹ̀ wo ni? Irú àpẹẹrẹ wo ni? Alájà, wọ́n fẹ́ rèé dú o, ó ọkọ mi, ń bọ̀ o. Eléèló lẹ fẹ́ rà yá ara mọ́ta?
ohun 200 naira náà ni kí n kàn sáré fi bá àwọn ọmọ ìpògì náà ni alájà pẹ̀lú eyín mọ́kà ẹ sì kó millions of naira fún kó fi lọ mọ́kà ẹ ṣe kó millions of naira fún kó fi dókòwò àbí wọ́n ní kéèyàn dà lájà kéèyàn dà lájì ní fi rọrùn wọ̀ ni àbí kéèyàn dà lájì kéèyàn dà lájà ní fi jẹ́yàn. Máànù yìí sọ̀rọ̀ tó pọ̀ ó wá ní ẹ̀sọ́ ẹnìkan tí Sàánú parí lọ́yọ̀ kí láǹfààní umura láì lásọ orí lọ́rùn ẹ̀ńtà àrùn lọ umura owó umura ẹ̀ náà lásán gédéǹgbé àti sẹ́ńjì díẹ̀ tí ó yìí jẹun lọ́hùn ó dé ọ̀padà sínú iṣẹ́ ńgbà tá ẹ ti san owó umura tẹ́ ẹ ti san owó mọ́kà ẹ ti mọ́kàn kó ń bẹ̀ ẹ ti sọ̀rọ̀ fún tìǹù òun náà misplaced priority ńgbà tó náà mọ̀ ń tọ́tọ́ sí àti tí ọ̀tọ̀ kò mọ̀ tó wúlò fún àti tí ò wúlò kò mọ̀ tó kàn nínú ọ̀rọ̀ ilé ayé ẹ̀ ìyẹn sá ti ràn mí mọ́kà aláàjì padà ń fi adé mọ́kà ń padà ń fi ń sùn sábẹ́ mọ́tò gẹ́gẹ́ bí mẹkáníìkì aláàjì padà fi mọ̀kàwé àti eyín mọ́kà ń fi ń gunlé ń fi ń kanlé 8 million naira bá a ti sọ pé nǹkan wọn tó ń lé ayé yìí nìsín ní Nàìjíríà nìsín 8 million naira is money ẹ fi dá obìnrin lókoòwò yóò ṣe business yóò jèrè rẹpẹtẹ ń bẹ ẹ jẹ́ kí n sáré yá ìṣẹ́jú kan nù ìṣẹ́jú yín tí n bá padà dé àá tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ foríjì mi just 1 or 2 minutes kò jù bá náà lọ ẹ ṣé pọ̀ God bless you. ìrọ̀rùn ló bá dé ẹ má wọlé sáré ká ìrètí rẹ̀ mú tó mú wá ẹ wá jàǹfààní S&P Global ló kórè dé o. mo kí gbogbo ọmọ Nàìjíríà jákèjádò àgbáyé a kú pọ̀pọ̀ sísìn ọdún S&P Global ló ní ẹ wá jìfà ọdún ilé tí wọ́n gbé kalẹ̀ làwọn èèyàn ń jàǹfààní ẹ̀ lọ́wọ́ 3 bedroom bungalow ní pẹ̀lú BQ ní Mòwe Town ńlọ́wà no hidden charges kì í ṣe pé bọ́yá ẹ̀ sanwó tán rìn sí wọ́n máa sọ wípé okòwò gbá o okòwò àwo àtòwò òkòkò bàbá sásùn 55 million naira péré ní unit kan 55 million naira ẹ lè rà fún ilé gbígbé ẹ lè rà káwọn ẹbí yín ọmọ gbénú ẹ lè rà gẹ́gẹ́ bí investment kẹ́ẹ̀fì di owó mọ́lẹ̀ okòwò tó pé tó real estate kò wọ́pọ̀ o S&P Properties ńlọ ní Bluestone Estate hot cake ní lọ́wọ́ yìí ẹni tó bá yára nìyẹn ọjà àǹfààní ẹ̀ àyíká ìfọ̀kànbalẹ̀ ní àǹfààní pọ̀ rẹpẹtẹ good road network drainage 24/7 security network 24/7 electricity ẹ̀yin olólùfẹ́ wa lókè òkun àti káàkiri àgbáyé ẹbí ti gbowó ará ti gbowó ọ̀rẹ́ àtìyàwó ti gbà fọ́tò ilé onílé wọn fi ń sọwọ́ sí ọ ilé òsì owó wọgbó atú àgbọ́kànlé dòfo ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ wa 55 million naira kọ́rọ́rùn láti wà nínú òtútù ká ṣiṣẹ́ àṣekára fọ́pọ̀lọpọ̀ ọdún kéèyàn ó tún wá bọ́ sọ́wọ́ alágbèédá wọ́n jẹ́ kẹ́nìkan kó lu ọ́n jìbìtì mọ́ wá bá S&P Global Limited wá bá wọn dòwò pọ̀ wá rà nínú ilé yìí 55 million naira ò ní kábàámọ̀ rẹ̀ wá jẹ nínú àǹfààní ọ̀hún kó tó di pọ́ tán ẹ lè dẹ́pọ́sìtì 10 million naira 20 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ sì san èyí tó kù láàrin oṣù mẹ́ta ńlọ́ba tán lẹ́ bá donílé lórí lójú ẹsẹ̀ lẹ́ bá di láńlọ́ọ̀dù nọ́mbà àwọn yìí ni ẹ máa pèsè fún àlàyé kíkún lórí ẹ̀ +234 812 777 2575 +234 812 777 2575 àti +234 808 515 1587 +234 808 515 1587. a kì í rẹ̀fọ̀n ta lẹ́ẹ̀mejì S&P Global Limited ńlọkọ̀rẹ́ dé wọ́n ní ẹ wá fi ọwọ́ méjèèjì kó èrè mọ́ra mo tètè dé mọ́ ráyọ̀ ẹ pẹ́ lẹ́yìn àánú ṣe yín. ẹ káàbọ̀ ẹ ṣé láti fún mi láǹfààní kí n polówó nǹkan tí mo ń tà
ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Àwíkọ́nkọ́ ń pé tẹ bá ń wo fídíò mi lórí YouTube ẹ máa rí pé àwọn ìpolówó ọjà kan máa ń wá níbẹ̀. Mo fẹ́ bẹ̀ yín ni o, ẹ mọ̀ pé ẹ̀yin lè mọ̀ pé tẹ bá ti skip lórí fídíò yẹn, tẹ bá ti skip lórí advert yẹn, mọ̀ pé ó máa gbé skip button wá. Tẹ bá ti tẹ skip yẹn kò láǹfààní àtòrí kankan tó máa ṣe mí. Ṣùgbọ́n tẹ bá wá wò ó pé níbi téèyàn bá ti ṣe ló ti máa ń jẹ, ẹ já ṣàánú ọ̀rẹ́ wa. Gbogbo àwọn ìpolówó yẹn náà kò yí ju 30 seconds 1 minute 30 seconds lọ. Tẹ bá wò pé ok ẹ jẹ́ kí n fi sásìkò wípé mo fẹ́ wo fídíò náà ni, kẹ mọ́ skip ẹ̀, kẹ wá advert yẹn tán, ó máa jẹ́ àǹfààní fún mi bóyá lónìí tàbí lọ́la. Orí kan tuntun tẹ́lẹ̀ ṣe mí náà nìyẹn pé ok o ọ̀rẹ́ wa ni, ọmọ wa ni, àbúrò wa ni, adẹ̀fẹ́ kò náà ò jẹ́ níbi tó ti ń ṣe, kò jù bá náà lọ. Bọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti skip ẹ̀ kò sáǹfààní kankan fún mi mọ́ o. God bless you sir. Well, ó wá ní kí láǹfààní umura láì lásọrí lọ́rùn. Kò sí nǹkan nínú aláàjì tí ń waṣọ pípọ́n káàkiri, kò sí nǹkan nínú aláàjà tí òòrùn ti lá ìjáàbù lọ́rùn. Gbogbo ìjáàbù ti funfun tán, búlù ni o, ó ti wá di àwérú, ó ti di ash, blue ni black ni ó ti di ash. Ó ṣàǹfààní nǹkan bẹ́ẹ̀ torí pé ńgbà tí èèyàn bá jẹ tó yó tán ni wọ́n ní kẹ́ wá sí hajj. Ẹni Ọlọ́run bá kẹ́ ni lọ umura, ẹni Ọlọ́run kẹ́ tí ń mówó nínú owó ó ti ṣe hajj tẹ́lẹ̀ ní lọ umura. Kí èèyàn kan lọ fara èèyàn sinmi. Àwọn èèyàn kan wọ̀ ọdọọdún ni wọ́n lọ sí umura. Àwọn èèyàn Ọlọ́run ti kẹ́ wọn, iṣẹ́ tán ẹ̀sẹ̀ fẹ́ rán lọ. Gbogbo owó tó ń fi rán ọ lọ yẹ pé kí wọ́n bọ́ ọ kó. Ọmọ ìjọ táwọn èèyàn ti ń pé kí n wá Amẹ́ríkà kí n wá London ni. Èsì tí mo fún wọn ni pé ilé níṣẹ́ mi wà. Gbogbo owó tẹ́ fi bá ń process ẹ kó fún mi. Ó ní tí yóò ṣe inú equipment mi. Mo fẹ́ gba license rédíò, ó ní iye tí wọ́n fi gbà. So Amẹ́ríkà ní máa yí káàkiri láìsí pé mo fẹ́ jókòó síbẹ̀. Mo fẹ́ wá sọlidé pàápàá tẹ̀ tí ń bá dé Amẹ́ríkà kí n ya fọ́tò kí n rìkọ́ọ̀dù fídíò. Bí mo wà l'Amẹ́ríkà o, sílẹ̀yìn ní ń jẹ, sílẹ̀yìn làwọn ọmọ jẹ, sílẹ̀yìn ní fi gbọ́ bùkátà lé mi. Bàbá kádà rẹ̀ pé wọ́n wà Amẹ́ríkà, wọ́n wà. Bàbá kádà rẹ̀ pé wọ́n ò ní wá, bí mo làágùn jù bẹ́ẹ̀ lọ wọ́n ò ní wá. Bọ̀sibọ́sìn kò síbi kankan tí mo ti fẹ́ làágùn, kò sí ní culture mi. Kò sí nǹkan do or die nínú àṣà mi, kò sí nǹkan you must, kò sí nǹkan must pé dandan rárá o. Ǹtọ́ bá ṣe é ṣe ni, ǹjẹ́ ọba ṣe é ṣe ó gbélẹ̀. So that is my own life. So ká tó wá sọ wípé èèyàn ń lọ Mọ́kà, ẹ lọ Mọ́kà tó lọ sí umrah lọ fojú ló ń jẹ ni o. Tourism lọ bá lọ. Whether you take it or you leave it, ọlọ Mọ́kà ọlọ wo sàrí ànábì, ọlọ wo Kaaba, ọ̀nà jù lọ ni, ọlọ fojú ẹ ló ń jẹ ni. Láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta nǹkan aláàjì ti parí náà nu ti padà wálé. Lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mọ́. Èsè wa sọ pé 7 million 8 million náà fi ràn Mọ́kà nǹkan bọ̀ ọkọ̀. Tọwọ́ tèmi bá 8 million ní ìsìn ó ní tí yóò ṣe nínú ìgbésí ayé mi o. Bó bá jẹ́ ilẹ̀ ni mo dórí 8 million kọ́ tí mo fi ra ilẹ̀ 8 million naira ra ilẹ̀ yóò fi mí lọ́kàn balẹ̀ fọjọ́ iwájú. I don't waste money. Gbọ́ mi dáadáa, I have never wasted money. I know the value of money. Ṣé mo máa ń kẹ́ owó bí ẹni pé n ò ní rí mi mọ́? That is the truth and fact of my life. Mi ṣe fàájì, mi fowó ṣe fàájì. I utilize money on the important thing. Kí n rí kámẹ́rà tó dáa kí n kówó mi lé lórí. Kí n rí microphone tó dáa ilé náà tó ń lò kí n kówó mi lé lórí. Kí n rí light tó dáa iná yìí máa jẹ́ kí program yóò bright o kí n kówó lé lórí. Ntẹ́mi máa ń náwó tripod ilé tó stand dáadáa o kí n kówó lé lórí. Ntẹ́mi máa ń náwó sínú. Mi fowó ṣòfò rárá. Bóyá torí pé mi ò rí lọ́wọ́ mi ò rí easily.
ǹdẹ̀ iṣẹ́ olóṣèlú tó kàn déédéé máa náwó ẹ tó kàn déédéé máa rówó anyhow ẹ̀ ń bá rówó anyhow lè ná anyhow owó ojú eégún lèmi rí. So now bàbá yìí ni mo fẹ́ bá Ọ̀yọ́ àti àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ó sì bá yín sọ̀rọ̀ ẹni tí ó gbọ́ ni ó gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ àwọn ilé tí yandi láàrin yín ò ní gbọ́ àwọn ajá tí ó nù láàrin yín ò ní gbọ́ àwọn àkísà láàrin yín tó ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ márùn yìí ò lè dá yín dúró ẹ̀ làkìtàn lọ jẹ kéèyàn sọ òótọ́ ọ̀rọ̀ láyé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni ó lóun ọ̀rẹ́ nìkankan nù yín àjẹ́ àmúkọ́ ní yọ òun lẹ́nu mọ́ ẹ̀ ń bá ti nítẹ̀ lọ́rùn ilé ayé bẹ́ńtẹ́ fún irú ẹ̀ nírú wa I am very very content nínú orí tọ́lọ́ ń ṣe é fẹ́ dá láyé ní àlàáfíà tó péye ó fún mi kò sì báàdì títí tí kì í má rí gàrí mu kódà yóò tún yọ ẹja apá ńlá sí i. Àkàndọ̀rọ̀ Awíkonko ó ní ẹ sì torí ìwọ́jú mi èmi ò jù ọ́ ẹ sì bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin bó ṣe rí nu o. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ pẹ́ra yín lọ́mọ Ọ̀yọ́ tẹ́ wà lórí ìtàkùn ayélujára ẹ̀yin lẹ bọ́ aṣọ àpọ́nlé kúrò lára Aláàfin. Torí ẹ ń bá bú bàbá ẹni ló ní ká bú ìyá òun ẹ ń bú ìyá ẹni ló ní ká bú bá káfọ̀n pọ̀ rí bàbá òun. Ó wá lè bú ìyá tèmi kí n máa fẹ̀yìn ẹni tá a bá ń kì tí ọba náà bá ń bú bàbá ńlá bàbá rẹ̀ rìn ní ó kì bọ́nu. Ó lè mọ bú bàbá tèmi kí n máa rẹ́rìn sí ọ kí n máa juwọ́ sí ọ pé kí n máa fún ọ ní sáà pé ọkàrí ó ṣe dáadáa mọ́ ti ṣe gangan ló ṣe ṣéun. Tó wá ní bólówó ẹrú bá ti yẹpẹrẹ ẹrú bólówó ẹrú bá ti yẹpẹrẹ ẹrú náà ó kàbùkù. Báláàfin ọba ti níyì mọ́ tọ́yọ́ ò níyì mọ́ ìwọ tó wà ní Ọ̀yọ́ náà ò lè níyì mọ́. Bàbá ti kẹrú inú ẹrú ó bàjẹ́ ìdáníwá ń pera rẹ̀ lẹ́rú ìkọ́sà wa gángan ò fẹ́ ka ẹrú ìdáníwá ń pé ẹrú ni mí ṣé ẹ̀ mọ̀ ni ẹrú ni mí ńlọ́jà wò pé ó dáa bówó ọ̀bà àrùn ṣe làáràn lọ́wọ́. Now Ọ̀yọ́ ò níyì mọ́ ó ní ẹ̀sọ́ nǹkan míì tá a tún ní olówó kan tó lè hẹ́ẹ̀bù èèyàn tí ò ní múni sìn kò sí lọ́yọ̀ọ́ ẹni tá a rán ní Mọ́kà tí mọ̀ ń sìn ní ẹ̀ ń paná títì ìlú wọn ta machine gígùn 1 million plus báyìí mélòó lèèyàn wà rà nínú 8 million naira ká sọ pé 1.5 million naira náà ń ta machine ọ̀kadà nìsín nínú 8 million naira ìyẹn ó sì ra machine mẹ́rin that is 6 million naira ìyẹn ó tún lárúdá 2 million naira lápò nínú machine mẹ́rin kéèyàn máa gùn káàkiri gẹ́gẹ́ bí nǹkan ìfẹsẹ̀ rìn kó wá gbé mẹ́ta fáwọn tí ọmọ ṣiṣẹ́ wá sóńtọ́ òun ní jẹun lójúmọ́ ṣéyàwó ò ní jẹun ṣé kò ní sanwó iléèwé ọmọ conveniently that is business orientation. Ó lọ sí àjì lóòótọ́ àwọn èèyàn ń pè ọ́ lálàájì agbájé lówó bàbá ẹ̀ lóògùn àǹfààní ìran tí wọ́n nìkan ní inú ilé yín ló ti jálàájì lójú àwọn ẹlẹ́sìn yín ló ti níyì láyé àtijọ́ làlájì gan níyì kò níyì mọ́ nísìn ọmọ kéékèèké ràn yàn lọ bí ìgbà tí wọ́n fẹ́ sọ pé kán lọ ra bottle water wá ni àwọn olóṣèlú ràn yàn lọ anyhow ọkùnrin rán girlfriend wọn lọ sí Mecca anyhow àwọn obìnrin rán man friend wọn lọ sí Mecca anyhow so kò níyì mọ́ owó tó yẹ kí wọ́n fi ṣe bísínẹ́sì wọn kò lé ọ lọ òkò lọ Mecca. Ájì Akínní mo fẹ́ kẹ́ bá wọn lọ Mẹ́kà ọdún ẹlò alájì ń wọ̀n lọ owó tẹ́ fi rán mi lọ Mẹ́kà ẹ bá ń kó ń wò níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ mi ò stable iṣẹ́ mi ò tí ì fìdí múlẹ̀ ájá mu kọ̀rọ̀ gbọ́ lọ́dọ̀ mi ṣe é rówó òun ẹ ti dà níyàn pé Mẹ́kà lẹ́fẹ́ fi rán mi ẹ kò wá bíyàn lòun fẹ́ rán mi lọ ìlú èbó nìsín ọgbọ́n tí mo máa ń sọ pé n ò lè joyè bíyàn bá fẹ́ fi mí joyè ń tọ̀ ni ó sì wúyè fún mi ń tọ̀ ni ó ra so oyè fún mi kì í ṣe tọ́rọ́ kọ́bọ̀ tí mò ń rí jọ
níwọ̀n àlọ́mọ́ fi kágbádá òfì kan níwọ̀n àmọ́ fira màálù lẹ́yà sọ pé mo fẹ́ wúyè irọ́ o ẹ má fi mí joyè kọ́ra sóyè fún mi ẹni tó lè fi mí joyè nu ẹni tí ó sì ràn mí lọ Amẹ́ríkà nísìnyí àbí tí ó ràn mí lọ London kó fún mi lówó mi kó jẹ́ kí business mi stable ní Nàìjíríà kí torí pé ń lọ tí business mi bá stable ní Nàìjíríà tí n bá apply fún visa ń wó fún mi tí n bá ní radio station tí mo ní television station Nàìjíríà mo ṣe wá fẹ́ apply for America visa tán máa sọ pé wọ́n fún mi kí ló dé wọ́n ti mọ̀ kí mo ti wà establish already so láì dènà pẹ̀lú torí àkókò wa ọ̀rọ̀ díẹ̀ ó tó fọlọ́gbọ́n ọmọ inú ẹ̀ ní tó gbé dodidi lóòótọ́ lójú àwọn kan bí ẹni pa tó bú wọn ni yóò ṣe rí ṣùgbọ́n àwa ṣe tiwa fọ́lọ́run ni àáfàá yìí ṣe tiwọn fọ́lọ́run ni níbikíbi tá àáfàá yìí bá wà ẹ bá ń sọ fún wa wípé mo ní yóò yẹ wọn kò ní yẹ ẹ lẹ̀ ayé wọn dájú bó ṣe wà yìí lọ ọlọ́run wọn wà bá ń kẹ́ wọn bó ṣe kẹ́ mọ́rẹ́ ní kí ọmọ káàbà ìbànújẹ́ ò ní kàn wọ́n lágbára ọlọ́run torí pé òótọ́ ọ̀rọ̀ jáde lọ́dọ̀ wọn àwọn tá ń pè láàfáànù. God bless you. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣàlẹ̀ káàró òjìrì òní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.